Very quick one. Ẹ jẹ́ mi máa kí gbogbo ọmọ kóòtù òjìrè bí pẹ́ kú dédé àkókò yìí níbikíbi tí bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ohun tí mo gbọ́ ni ò gbà kí n dákẹ́. Ohun tí mo gbọ́ ló gbà kí n gbìyànjú láti sọ̀rọ̀. Kòrún ní òǹdò yìí ká ní lọ. Ìròyìn tí mo gbọ́ láàárọ̀ jẹ́ ilé yìí tó bà mí lọ́kàn jẹ́ díẹ̀. N ò tí gbàgbọ́ ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ ara mi pé ṣó lè rí bẹ́ẹ̀ ṣá. Tó bá rí bẹ́ẹ̀ báwo ni ó ṣe rí bẹ́ẹ̀? Kò tí ì yé mi o. Mo ṣe meditate lọ́wọ́ o lórí ẹ̀ o. So mi ò tí ì mọ̀. Bọ́ẹ̀ jẹ́ kí n sáré play kìíní iná. MDT clearing freight and logistics. We dey on top. Now everybody dey talk about our war. Our cargo services na sharp for shipping money. Your garri, red oil, yam flour, dry fish, melonu, okporoko, ogbonna, cloth, beef, important document and so on to reach your people from Nigeria to Europe, UK, US, Canada and anywhere for obodo the world. E no still finish for there o. You dey for Canada. Come for our office for Canada. For your things wey you wan bring come Nigeria. If it be motor, if it be electronics, so usable things no reach like that. You will get container. Now one time we go try your container come out for Lagos Seaport. As it be, we go still help you carry your load, reach your domot for anywhere for Nigeria. That's how it be for you there for GTA area and for other cities for Ontario, Canada. We go still find time come your place, go carry your load after we don't agree. That one also hey, MDT headquarters for Nigeria there for number 5 Joe Best Crescent off Olutosin, Ajayi Street, Ajao Estate, Oshodi Isolo, Lagos. Call us up on top 0912 907 4004. MDT branch office there for 2nd Avenue, 22 Road, King Close, Bimman Plaza, Festac Town, Lagos. Ring 0810-836-8507. For Canada, MDT there for 68B, Commercial Road, Bolton, Abian Vaughan Intersection, Ontario, L7E, 1K6. I beg me gonna call +1 437 655 4402. MDT clearing freight and logistics. Assure delivery. Well, MDT no. Now, kí ni ìròyìn tí mo gbọ́ tàbí tí mo mú wá? Because nínú ètò tí mo ṣe lánàá, n tá gbọ́ tá kà jáde ni pé iléeṣẹ́ ológun àwọn security agents wọ́n ti sọ̀ráǹdì àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yẹn gbé. N tá dé gbọ́ tá kà jáde ni wípé no escape route. Ìyẹn túmọ̀ sí pé kò sí ọ̀nà àbáyọ, kò sí ọ̀nà àgbàjáde, kò sí ọ̀nà àgbà sálọ fún àwọn ajínigbé tó kó àwọn ọmọ wa pẹ̀lú àwọn olùkọ́ wọn. Ọmọ 39 nínú igbó láti more than 30 days. Nínú olùkọ́ 7 wọ́n pa ẹyọ kan, ó kù 6. Èèyàn 45 nìyẹn nínú igbó nínú tá a kà jáde. So àbájáde ìwádìí fi hàn wípé ẹni tó jẹ́ ring leader àwọn ajínigbé ọ̀hún ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire local government náà ni, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire ni nípínlẹ̀ Ọ̀yọ́. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ibẹ̀ wọ́n bí sí, ibẹ̀ ló dàgbà sí, ibẹ̀ náà ló tún wá ń jà, ló tún padà jà lógun. Gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire. A lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Dífáfẹ́ni tí ń lànà àgbàrá lẹ́rùn. Ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́? Ó jẹ́ kàyéfì. Ni mo fi ní bọ́ bá jẹ́ mi lẹ́yìn ni bẹ́ẹ̀ ṣe wọlé sórí ètò yìí ẹ kàn mọ́ pín kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn kó káwọn ìjọba wa lára. Gómìnà Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn gómìnà lè Káàárọ̀ Oòjíire ká béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Bí wọ́n bá ń sùn káta wọn pẹ́ wò, wọ́n bá létí àwọn dìkàtà wọn lólobó. Ẹni tí ń pẹ́ ọ̀dákẹ́ bó bá lọ́wọ́ ń gbàgbọ́ ya etí rẹ̀ ó dì. Because mi tọrọ òun dé dúró nísìn, ó pe gbogbo wa sí àjọ tó nírònú, gbogbo wa láti dúró de ìjọba mọ́, ó pe wa láti react bó ṣe yẹ ká react. Náà kí ni ìròyìn tí mo gbọ́? Ó ní wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà nínú igbó wọ́n láwọn ICC
wọ́n ti wá fi helicopter kó wọn lọ sí Kaduna àwọn tó jẹ́ àgbà bẹ̀ wọ́n ní mọ́tò wọn fi kó wọn níbo wọ́n kó wọn gbà. Ẹ dákun báwo ni helicopter ṣe débi tí wọ́n wà tí wọ́n fi píìkì wọn. Àwọn sọ́jà wa àwọn security agents tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ àǹdínú gbó wọn ò dẹ̀ gbọ́ ariwo helicopter torí helicopter ò lè wọ ibìkan jẹ́jẹ́ láyé. I mean kí helicopter ò débì kan nìsín ká má gba ariwo ẹ̀ ó jí gbogbo lélẹ̀ ní gbogbo àwọn ìlú gbogbo àwọn ilé tó bá wà ní surroundings yẹn wọ́n á mọ̀ wípé nǹkan kan débẹ̀. So èmi wá ní kí n sáré béèrè lọ́wọ́ yín pé báwo helicopter ṣe dénú igbó jọ̀ọ́ jẹ̀tẹ́ tó píìkì àwọn tó fẹ́ píìkì nínú igbó. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ètò tí mo ṣe lánàá mo béèrè ìbéèrè kan tó wà fáìtà. Mo láwọn ológun wá sọ pé àwọn ti gé wọn dé kò sọ́nà tán lè gbà sá sílùú míì tàbí tán lè gbà sá lọ. Mo wá ń béèrè pé bo ni wọ́n ti gé wọn dé how many kilometers síbi táwọn yẹn gangan wà kí ni distance wọn síra wọn. God bless you ẹni tó ra sticker fún mi ní wáyé tí God bless you sir. Wípé kí ni distance àwọn ológun yìí sí àwọn ajínigbé yìí because distance wọn láti jìn gan torí àwọn ajínigbé ò mọ̀ wípé wọ́n ti gé àwọn dé wọ́n mọ̀ pé wọ́n ti surround àwọn wọ́n mọ̀ pé wọ́n ti block àwọn tán bá súnmọ́ wọn kí ni wọ́n jọ ń sọ síra wọn sáwọn yẹn náà sì fọkàn balẹ̀ dúró síbẹ̀. Bó ni oníṣẹ́ ṣe dé ọ̀dọ̀ àwọn tó wá rescue wọn ọ̀pọ̀lọpọ̀ béèrè ní bẹ lọ́wọ́ wa táwọn yẹ ká béèrè lọ́wọ́ ìjọba. Mi ò tí ì sọ wípé bẹ́ẹ̀ ni sa o ẹ má ṣì mí gbọ́ mi ò tí ì sọ pé bẹ́ẹ̀ ni mà o. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí ńlẹ́lẹ́yìí tí mò ń sọ jáde sì sọ pé bẹ́ẹ̀ lórí o kò tí sẹ́ni tó tí ì fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n mi àtẹ̀yìn mọ̀ wípé lọ́pọ̀ ọgbà ntọ́ bá yẹ kíjọba ó fìdí ẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá ti jẹ́ tí yóò takò wọn tàbí tí yóò affect wọn tàbí tí yóò yẹpẹrẹ wọn wọn ò ní fìdí ẹ̀ múlẹ̀. Ṣé gbàgbé ńgbà táwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ń pààyàn rẹpẹtẹ lókè ọ̀yà every blessed day ìjọba pe àwọn oníròyìn pé ìròyìn Nàìjíríà nìkan ni láti máa ròyìn ìbànújẹ́ lójoojúmọ́ ni ẹ má ròyìn pé wọ́n pààyàn mọ́ ló fi dàbí ẹni kó dínkù lókè ọ̀yà o ojoojúmọ́ ni wọ́n ń pààyàn ń bẹ̀ o wọn ò sinmi o oníròyìn ò gbé mọ́ ni o tọ́ra àwọn tí ń sọ̀kò ọ̀dẹ́kun àti máa sọ̀kò dojúmọ́ wọn ń sọ láì sinmi láì sáré. So eléyìí ló wá mú mi wá béèrè èèyàn mélòó ló ní helicopter ní Nàìjíríà. Mi ò rò pé wọ́n ní ládùúgbò wa odidi náà lu wa kò sẹ́ni tó lẹ́ helicopter lódidi state ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tàbá máa rí èèyàn tó lẹ́ helicopter bóyá àwọn Adélékè ìjọba ló tún lè ní torí pé wọn ò kí ń pààkì helicopter síwájú ìta mọ̀ bóyá mo ti rí majority wa tó ti rí ibi tán ti pààkì helicopter sí níwájú ìta pé nínú ilé wọn lẹ́ helicopter ń bẹ o bóun náà ṣe ń pààkì bóun náà ṣe ń gbé jáde torí pé ibi tí blade ẹ̀ ó gbà gan àyè ńlá ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ló yẹ ká béèrè lọ́wọ́ wa now ṣọ́ọ̀ṣì tí ròyìn ti wá ó ní wọ́n pé wọ́n kó àwọn kan pẹ̀lú mọ́tò. Báwo lẹni yẹn ṣe rí ṣọ́ọ̀ṣì news yẹn? According to wọ́n ní that was the time tẹ́ni tó jẹ́ national security adviser Nuhu Ribadu wọ́n lòun náà wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bóyá láti wá bá wọn dárò àbí láti wá wo kí ni nǹkan tí wọ́n lè ṣe. Mi ò gbọ́ ní òsì yẹn mi ò dẹ̀ káńtì mi pé ṣé ìṣepá àwọn tí wọ́n sọ pé àwọn wá bẹ̀ wá wò wọ́n wá wò ọ̀nà tí wọ́n gbà rescue àwọn èèyàn yìí ni because tí náà ò bá láwo a ti mọ̀ pé kò lè gòkè odò. Ìyẹn túmọ̀ sí wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn èèyàn ń ṣẹ́ àwọn èèyàn kan bá bá aṣálẹ̀ wọn àwọn èèyàn kan ní gílẹ̀yìn ó gba wọn àwọn èèyàn kan wọ́n fẹ̀yìntì àwọn èèyàn kan wọ́n gbọ́kànlé tí wọ́n fi ní lọ́kàn pé àwọn ò ṣe nǹkan báyìí tí wọ́n fi ń béèrè fún àwọn tí wọ́n fi tán tìmátìmọ́ lé. Mo dárúkọ àwọn ọ̀gá wọn méjì tí wọ́n ní kán release pé wọ́n yá wọn wà lágòdì àtàbólóńgó ìkànnì wọn ń jẹ́ orúkọ mẹ́ta kì í ṣe orúkọ mẹ́ta pé surname first name and middle name o no wọ́n ní first name and last name lọ́nà mẹ́ta oríṣi mẹ́ta different orúkọ lẹ́ lè pè wọ́n. So now ọ̀rọ̀ ló délẹ̀ yẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ṣé lóòótọ́ ni pé ìjọba ò mọ̀ nípa ìjínigbé tí ń lọ? I am not talking about Bola Ahmed Tinubu
I am not talking directly about Ṣèyí Mákindé, but sáwọn tí ń bẹ nínú ìṣèjọba tí wọ́n lágbára kan tàbí méjì ṣé wọn ò lájọṣepọ̀ pẹ̀lú wọn. Gómìnà ìpínlẹ̀ kan Akwa Ibom, gómìnà Akwa Ibom ló ní àwọn mú báńdí pẹ̀lú AK-47 tó pọ̀, àwọn sì fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́, àwọn sì pé AK-47 yẹn fáwọn ọlọ́pàá. Àṣẹ dẹ̀ wá látòkè, àwọn ọlọ́pàá yẹn dẹ̀ release àwọn báńdí yẹn, wọ́n dẹ̀ tún kó AK-47 yẹn fún wọn padà. Ìwọ ọ̀dẹ̀ wá mọ̀ pé Nàìjíríà ti tán. That is another program entirely, because I'm going to play the video. Odidi gọ́fúnà ló jáde bẹ́ẹ̀ o, bí kò dẹ̀ sí nǹkan tó yẹ tẹ́nìkan fẹ́ ṣe o, òun máa rú àwọn èèyàn lóun lágbára láti defend ara wọn. Ìsàlẹ̀ ń bí la ti ń dóde gómìnà, ìsàlẹ̀ ń bí la ti ń dóde president kó fọwọ́ sí nǹkan, la fi fogún ọdún dúró de state police òtítàn bá jí wa gbé tán. So now mo ń bọ̀ ẹ̀dá kan o. Okay. Now, tí helicopter bá ń fò lójú òfurufú wa, tí àjọ tó ń rí sí ètò ìrìn ojú òfurufú àti iléeṣẹ́ ológun wa tí wọn ò dẹ̀ mọ̀, you call that what? I call it stupidity of the highest order. Because lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú Áfíríkà táwọn wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn country ní bẹ́ẹ̀ ẹ mọ̀ tí ẹja rìn jìnnà ẹja ń Burkina Faso, àbílẹ̀ ẹnujọ́ mẹ́ta ẹ̀kọ́ ni orílẹ̀-èdè Burkina Faso náà mú plane ọmọ ológun wa mọ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ológun 9 àbí 8 tí ń bẹ nínú ẹ̀, tán mú wọn dì mọ́lẹ̀, tán ni wọn ò ní lọ. Tinubu ṣàṣẹ láti rán àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n ẹ̀ṣẹ̀ lọ bẹ̀bẹ̀. Burkina Faso ńlẹ̀ ń bẹ lásán ni o, population Burkina Faso tó Lagos State o. Irú Burkina Faso ní ètò, wọ́n mọ iye bàálù tó wà lójú afẹ́fẹ́ wọn, Nàìjíríà ò mọ iye bàálù tó wà lójú afẹ́fẹ́. ń bọ́ jẹ́ pé nǹkan fi sídi kẹ mọ́nítọ̀ kọ́ mọ mọ́nítọ̀ ó ti ṣeré lọ. àìsísẹ́ ọba aláṣẹ làágùn ó ti ṣe fàájì lọ. bóyá jagun bóyá bí tó ti ń control ń tán control ló gbégo kìnìkan ẹgbẹ́ níbi lẹ́yìn ó ṣe fàájì, àbí tó ti fọwọ́ rí obìnrin jà kín kọ́lọ́ ó ṣàánú yín. ẹ jẹ́ àjọgbọ́ sọ́ọ̀sì kìnìún o, mò ń bọ̀. Instead of telling you about how... Shut up, Joe. Ẹ má bínú jàre. Bó bá jó òótọ́. Report to you is this. Since 1999, 23rd day of June is today, 2026. Good morning, everyone. This is Ẹ ti gbọ́ pé déètì àárọ̀ yìí ni. a very sad update, and I don't think that saying it on social media is going to change anything. But I it is important we say it as it is. Of course. It is important that people know what is actually going on. And this is about the Oyo State students and teachers who were abducted from their school, who were kidnapped by these Islamic extremists. And after the whole did and done, you know, they demanded for Sharia, and at the end they said they did not demand for Sharia. Now, because of the controversies, the criticism that people started lashing upon them and their fellow Muslims, because we were feeling that these people are not talking enough, because they like what these terrorists are doing. I was one of the people who are feeling like that, and I still feel like that. So, the terrorists now lifted the children to Kaduna State, and on ground, some elders to Kaduna State. My question remains this. In a country, forget about Tinubu now. If Tinubu is not in this situation, let me throw him away, even though he's the commander-in-chief. In a country where Christopher Musa is the defense chief, the minister of defense, the terrorists use helicopter to lift school children from Oyo State to Kaduna State. You are minister of defense, right? So you don't know about helicopters flying in Nigeria? We are at war. You don't know the helicopters that terrorists are using or not. After airlifting the children, they use through the road to carry some persons again, because there are many.
to Kaduna State. I ask again, do you people really understand Nigeria? Do you people really know Nigeria? Do you people really know what is going on in Nigeria? No, do you really know? This thing I'm telling you, people knows about this. This is not, oh, Okocha is saying something that nobody has. People knows what I'm talking about. But they will not talk about it. They knows. The terrorists enlifted these people. And, oh God. You see, there was a day military went to confront these people. Like, I can't imagine what happened that very day. I believe, this is an assumption, okay? I believe that before those military personnel approaches the terrorists, because they know their location when they were in Oyo State, even now in Kaduna State, they know their location. So when they were approaching, I believe insider called the terrorists, the military are approaching. Go after them first. That was why the military that went there could not do anything and they kill one of them. If not, they would defeat them. When the vigilante went to confront them, the vigilante said that the only reason they were unable to rescue these people and finish these terrorists because they killed some of the terrorists when the vigilante people went there. And the vigilante members, none of them sustained even injury. They did not kill any of them. This is because there is no insider source who is telling them that the vigilantes were coming this or that. Now, like I said, we mo sáré wá ni láti wá kan drop information yìí kí n debate mi lọ. Ó ní wípé tẹ́ bá gbọ́ nǹkan tí brother mi yìí sọ. Ó ní ṣé Minister of Aviation àbí Minister of Defence ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ọmọ helicopter tó ń rìn ní Nàìjíríà bẹ́ẹ̀ helicopter ṣe ń rìn ní Nàìjíríà then kí wá ló dé tí wọ́n fi wọ́n joyè àwòdì tí wọ́n ò lè dáàdì ẹ gbé. That is number one. Number two, ó ní wípé ńgbà tí iléeṣẹ́ ológun ń lọ sọ́dọ̀ àwọn ajínigbé pé insider wà láàrin wọn tó ti sọ fáwọn yẹn wípé wọ́n ń bọ̀ o. N tó gbé mi wá gangan, do you know it? N tó gbé mi wá ni wípé àná la ṣẹ̀ṣẹ̀ ká wípé iléeṣẹ́ ológun ní àwọn ti gé àwọn ajínigbé yìí dè. Wọ́n ti gé wọn dé. Wọ́n ti blọ́ọ̀kù gbogbo ọ̀nà tán lè gbà jáde. Ṣé ẹ̀dẹ̀ gbàgbé pé nínú ètò yẹn náà mo sọ wípé n fẹ́ gbọ́ pé sọ́rí o àwọn àgbẹ̀ kan níbẹ̀ nínú oko tá a rò wípé àwọn ajínigbé yìí ló ṣe wà ń bẹ̀ o. Ṣé ẹ gbàgbé pé mi ò gbé fẹ́ gbọ́ pé sọ́rí o pé ìfín iná tá à ń rí àwọn kan ni wọ́n ń ṣe èédú ń bẹ̀ torí nípínlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ tó pọ̀ ń bẹ̀ nìyẹn. Àwọn ibì kan wà tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń ṣe èédú tí wọ́n ń tà tẹ́ fi ń dáná káàkiri táwọn ilé iṣẹ́ ń lò àwọn èédú ńláńlá hàn. So ẹ lè mọ rí ìfín tó ń rú jáde ibẹ̀ gan mo ti mọ bá ṣe máa ń ṣe èédú. So kékeré iṣẹ́ ológun mọ̀ padà wá jábọ̀ fún wa ń pé ni mo fi pòwe pé àgbàlagbà ò gbọ́dọ̀ rí eku kó dààmú rìn. That is kágbàlagbà sọ pé eku lọ́wọ́ àbí at the end of the day gbà tán wá pátán kó wá já láǹgbá àkáwá ni àti bẹ́ẹ̀ lẹ́kulẹ̀ rí ni wá ni bóyá mi ìwòrú rẹ̀ dáadáa ni àbí mi ìwò dáadáa no kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ńgbà tí iléeṣẹ́ ológun bá fi wá lọ́kàn balẹ̀ pé ká ní sùúrù díẹ̀ ló kù àwọn tí fẹ́ débẹ̀ o kábí wọ́n lè rí pé bo wọ́n dé gangan. Bàbá béèrè bí àlérè yẹn kankan dá wa lóhùn pé ibo ni wọ́n dé kí ni distance kìlómítà bíi tí wọ́n dé kí ni tó fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn èèyàn ń bẹ ń bẹ táwọn fi wá lọ́kàn balẹ̀ pé ká ní sùúrù ká fọkàn balẹ̀ díẹ̀ lóko àwọn tí fẹ́ débẹ̀ àwọn gba àwọn ọmọ yìí padà fún wa láyọ̀ àtàláfíà safely tí nǹkan kan ò ní ṣe wọ́n. Mo pick point kan nínú ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ wípé bíjọba bá sọ pé àwọn ọmọ nǹkan ti ń ṣẹlẹ̀ yìí bàbá ńlá arọ́ ni o because àwọn èèyàn tí ń bẹ lákòlò àwọn ajínigbé yìí wọ́n ń jẹun o níbo wọ́n ti ń róúnjẹ tí wọ́n ń jẹ o wọ́n ń pààrọ̀ aṣọ o wọ́n ń fọyín o sáwọn yẹn náà ló bá wọn kó ọṣẹ ìfọyín lọ àti búrọ́ọ̀ṣì àbí pákó wọn rùn àbí wọ́n ṣe bíi káàmpù ni tó jẹ́ pé kálukú ń ṣe fàájì rẹ̀ ńgbà lè bá mọ́ ṣùgbọ́n tó bá fẹ́ advertise fún wa wọ́n bọ́ sẹ́yìn ibì kan wọ́n ṣe fídíò wọ́n gbé bọn sẹ́yìn ẹnu ẹni tó fẹ́ sọ̀rọ̀ ká lè sọ wípé ẹnu kú lọ́wọ́ o àwa wa ń sáré káàkiri ìjọba wa ní àfọkànbalẹ̀ kí ni wọ́n fi wá lọ́kànbalẹ̀ lé lórí so gbogbo àwọn nǹkan yẹn wà stake now ibi tí mo lọ lélẹ̀ yìí bíjọba bá ní àfọkànbalẹ̀ tá a sì fọkànbalẹ̀ tá a sì nígbàgbọ́ nínú wọn sáwọn náà ń tàn wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ń fi ọkàn wa balẹ̀ lórí òfegè à ń gbọ́kànlé wọn míwá ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe lábẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ béèrè lábẹ́rẹ̀ lọ́wọ́ wọn tí wọn ò rí dáhùn. Ṣé àwọn sọ́jà àwọn iléeṣẹ́ ológun yẹn lóòótọ́ àwọn tó ń jagun mọ bí wọ́n ṣe ń jagun but láàrin wọn àwọn DSS wà ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn sọ́jà wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni now bó ni wọ́n ṣe ń rin ìrìn àjò wọn lójúmọ́
tẹ́ ẹ bá lọ ẹ sọ̀rọ̀ àǹdí èèyàn that means ẹ ti form circle bá a ṣe máa ń wí nínú mandowọ ẹ form circle ká ṣeré oge ẹ form circle ká ṣeré oge wáyó tẹ́ ẹ bá form circle bó lẹ ṣe ń communicate pé ókè o àwa tá a wà ní north o àti move 10 inches àti move 10 feet 100 feet 1 kilometre ẹ̀yin náà move 1 kilometre closer. So ibi tẹ́ ẹ ti oh my God. Now kò yé mi mọ́ àwọn tẹ́ ẹ sọ pé gédé àwọn tẹ́ ẹ sọ pé ẹ ti cover àwọn ni wọ́n sọ fún wa wípé wọ́n ti move àwọn ọmọ wa kúrò nínú gbó ibi tẹ́ ẹ sọ pé wọ́n wà. Ṣèyí Mákindé ni wọ́n wà ní Odò Ọ̀yọ́ National Park tó bá yìí jẹ́ pé àwọn ọmọ wa ti wá dé Kaduna ìkúrú ti tẹ̀yìn ní fanfani yẹn o nbi tẹ́mi ti bẹ̀rẹ̀ sí ní fura ó ní pé wọn ò ṣe fídíò kankan mọ́ látìgbà yẹn látìgbà tí woman yẹn ti jáde pé ní tí wọ́n ń béèrè lélẹ̀ wọn ò béèrè léyìí látìgbà náà ni fídíò ti jáde mọ́ látìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ti lè sọ wípé inú national park náà ni wọ́n ṣì wà ṣùgbọ́n títóbi igbó national park ni ò jẹ́ kọ́wọ́ tì tẹ̀ wọ́n mo ti wò wípé àwọn èèyàn máa re-strategize reason ni pé gbogbo tí ń lọ nígboro náà ni wọ́n ń gbọ́ níbi tí wọ́n wà bí wọn ò bá gbọ́ tí wọ́n ti lọ nígboro níbi tí wọ́n wà bóun náà ṣe fẹ́ mọ̀ wípé ìjọba ń parọ́ lórí nǹkan táwọn béèrè níwọ̀n ìtàn béèrè níjọba sọ síta ṣùgbọ́n láti sọ̀jọba lẹ́nu tàbí ńgbà tí wọ́n rí pé kíní ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ṣeé ṣe ni wọ́n dé kò sí ransom nìkan pé ẹ jẹ́ kán sanwó fún wa ká bójú kúrò ńbẹ̀ kán sanwó fún alásàkádẹ bójú kúrò ńbẹ̀ ńgbà tí ìjọba ti wá lè sọ wípé bí báyìí ni wọ́n wà ẹ má bínú o ǹjẹ́ lérò wípé ó lè wà níbì kan káwá máa sọ pé mo rí ọ o mọ́mọ́ bíi tọ́ wa o bí báyìí lọ wa o bó bá di lọ́la mọ̀ ń bọ̀ o ńgbà tí èèyàn ọ̀gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀ kan lọ́wọ́ tí kejì ò lè sá lọ sírò ẹni yẹn ó dẹ̀ dúró dè ń dọ̀la ètí ní hindrance igbó tó bí pọ̀ lókè tìbí tán wà gangan bọ́tọ̀ kan yín sọ fún pé ẹlòmíín guess bí at least wọn àti lè mú fún àwọn ọmọ yẹn jáde tá ń sọ fún ọ bẹ́ẹ̀ ọmọdé lọ́wọ́ kan olóògùn onígbètùgbètù ló mú lọ́wọ́ sọ́ọ̀mẹ́ tó fi ràn àwọn èèyàn ní god wọ́n ní audacity láti wá kọ́ ọmọ 39 pẹ̀lú tíṣà méje wọn dẹ̀ tí ìwà múra ọ̀nà tí wọ́n gbà sá lọ bí nǹkan bá fẹ́ yíwọ́ èyí wọ́n fọkàn sí wọn pé ojú kan náà ni wọ́n wà for 30 days irúgbé ayé wo ni wọ́n máa gbé for that 30 days so Nàìjíríà ní láti dá wa lóhùn fún wa ní answer sáwọn ìbéèrè kọ̀ọ̀kan bọ́dà wa mọ̀ pé bọ́dà wa loose pé anybody can come in at any time do we even have border ẹnu ìloro la ní that is entrance la wá ń pè ní border ma proof ẹ entrance la ní ni pé ojú ọ̀nà tó kù láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì ibẹ̀ la wá gbé gate sí la wá pè ní border no ẹgbẹ́ gate yẹn lọ ràn rí lọ́wọ́ ọ̀tún ẹgbẹ́ gate yẹn lọ ràn rí lọ́wọ́ òsì ta ni bẹ́ẹ̀ ta ló wà ńbẹ̀ ta ló dáàbò bò bẹ̀ so tí n bá lè gba ẹnu olóró yín wọnú ìlú màá dẹ̀ gbanú gbó wọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbó lọ wọnú bẹ̀ náà ṣé gbogbo èèyàn lọ́gọ̀ ni ṣé gbogbo èèyàn ló fẹ́ gbẹnu bọ́dà ni oríṣiríṣi àwọn ọmọ ìlú mi ọmọ kọ́ńtírì mi ọmọ Burkina Faso ọmọ Chad ọmọ Niger ọmọ Cameroon ni wọ́n wọ Nàìjíríà on a daily basis research filẹ̀ wípé iṣẹ́ àtòsí ń bá àwọn orílẹ̀-èdè kan náà múlẹ̀ bí ẹ̀gbẹ́ su wọ́n dẹ̀ ń gbọ́ news lójoojúmọ́ pé lucrative job ní ìjínigbé ní Nàìjíríà and they are all coming in to come and take their own share of the cake. Okay, Nàìjíríà náà lọ́bẹ̀ wà nísìnyí o ẹjá lọ́bẹ̀ ká lọ bù ú bó jí ọmọ gbé ní north kò sẹ́ńtì ọ̀dàwó bó jíyàn gbé north kò sẹ́ńtì ọ̀dàwó ọrùn ìjọba wọn máa pùṣẹ̀ sí ṣùgbọ́n jí ẹnìkan gbé ní south tàbí kó jí ọba wa gbé ní south á bẹ̀rẹ̀ sí kówó jọ nísìn á ṣe GoFundMe á bẹ̀rẹ̀ sí fàkà nọ́mbà síta nísìn á bẹ̀rẹ̀ sí ní dáwó wọn yóò pé wọn gbowó lọ ẹ wo ilé ìtọ́sẹ̀lẹ̀ nígbò wọn já aláboyún gbé jíyàn gbé wọn béèrè 300 million fún ransom wọ́n wá ń negotiate wọ́n wá come down sí 150 million naira are you kidding me 150 million naira just like that bóyá 150 ni wọ́n kó jọ bóyá kò pé 150 náà kó jọ wọ́n sáwọ́ pé bóyá bọ́n bá ti rówó ó yẹ kí wọ́n gba ilé náà bẹ́ẹ̀ kí wọ́n release àwọn èèyàn wa wọ́n gbé owó ránṣẹ́ sáwọn ajínigbé ẹni tó gbowó wá wọn pa aláboyún tà torí ẹ̀ sáré káàkiri ṣe wàhálà kiri pé kán má bàa pa o ẹ̀já gbé ransom lọ o
káwo condition tó wà o, torí ọmọ tó torí oyún tó ní o, condition rẹ̀ bóyá o ti fẹ́ bí o, because wọ́n ló ti heavy. So wọ́n tó pawó náà n tí lè ṣe ológun lè sọ after like 33 or 34 35 days táwọn ọmọ wa ti wà ní ogbó ní pé ká fọkàn balẹ̀, àwọn wà on top of the situation, àwọn ti surround wọn, kò síbi tí wọ́n fẹ́ gbà lọ. bọ́ báyìí jẹ́ pé lóòótọ́ làwọn ọmọ wa ti dé Kaduna, kí ni iṣẹ́ ológun tó fẹ́ sọ fún wa? ìbéèrè yẹn n tí rèèyàn dá mi lóhùn. helicopter mélòó ní bẹ ní Nàìjíríà? èèyàn mélòó ló lè afford helicopter? ibo ni wọ́n pààkì sí? ṣé airport náà ni? I need an answer for that. Ṣé airport ni àbí helicopter Nàìjíríà ní parking space? Like I said, in the entire Ilé-Ifẹ̀ o, mi ò rí lébi tí wọ́n ti lé helicopter o. Ní gbogbo Ifẹ̀ pátá lápapọ̀ mi ò rí ibi tí wọ́n ti ní helicopter o. Ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun mi ò rí ibi tí wọ́n ti ní helicopter o. Bọ́n bá wá ní, a gbọ́dọ̀ mọ àwọn tó ní. Ìsídàkọ́ tọ̀ ó jẹ́ former governor tàbí jọ́kọ́ jẹ́ former general. Bàbá wa Àlàní Akínyàdé mi rò pọ́n helicopter. Bí wọ́n bá fẹ́ gùn wọ́n lọ gùn state ni. Wọ́n bá fẹ́ gùn o wọ́n lọ gùn ní state ni. Ó túmọ̀ sí pé Nàìjíríà mọ gbogbo ẹni tó lé helicopter. Bẹ́ẹ̀ helicopter mi bá wá wọlé tá a mọ̀. Now that means àwọn helicopter tó wá gbà wọ́n eléyìí bóyá bòmí wọn ti wá, but kí ló dé tó jẹ́ pé Kaduna wọ́n gbé wọn lọ? Ó túmọ̀ sí pé Kaduna ni base àwọn tó rán wọn ń ṣe. Kaduna ni comfort zone wọn, níbi tí wọ́n ti máa rí kí lorúkọ ẹ̀ facilities tí wọ́n need. Àkàndá ọ̀rọ̀ Awikonko mi ò ní láti drag ọ̀rọ̀ yìí púpọ̀. Àwọn questions tá ní láti béèrè lọ́wọ́ government kò ní wípé èèyàn mélòó ní helicopter, ibo ni wọ́n park helicopter sí, báwo lẹ helicopter ṣe máa lọ síbẹ̀ láti lọ. Mi ì tí gbàgbọ́ o, mi mọ̀ bóyá yín náà ti gbàgbọ́, èmi ò tí gbàgbọ́ ń tèmi o. Ẹ jẹ́ ká fi sọ́wọ́ wípé kò rí bẹ́ẹ̀, káwa máa retí èsì látọ̀dọ̀ government àtàwọn security agents. Our expectation now is láti bá wa gba àwọn ọmọ yẹn jáde. Àwa ń dúró di excuse mi wọ́n fẹ́ fún wa. Ìbànújẹ́ ò ní kàn yín o, ibi ò ní kàn yín o, ẹ ní ṣọ̀fọ̀ ọmọ o. Orílẹ̀-èdè Nàìjíríà ó ti tán tipẹ́tipẹ́.